Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àwọn tí ń gbọ́ wa ní ìkànnì Jígí Alára. Ìkànnì tí kì í jẹ́ kí tí ó di sí ohun tó ń lọ. Èyí ni ìkànnì kẹrìnlélógún tó tàn mọ́lẹ̀ sí ìlú Ìbàdàn, ìlú Olúyọ̀lé, ìpínlẹ̀ Ọ̀yọ́. Lórí ìkànnì Jígí Alára kì í sọ ìtàn lásán, à ń gbé ogún àtọ̀runwá ròní. À ń ròyìn bí akọni tó fẹsẹ̀ múlẹ̀ níbi tí a ti ń sọ àbọ̀jíjẹ dé àtúnbéèrè ayé pẹ̀lú ìmísí Odùduwà tó ṣàn láti inú ọkàn sínú gbólóhùn ẹnu wa. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí fún ìfẹ́ tí ẹ ní sí wa àti fún àtìlẹ́yìn yín, nítorí àtìlẹ́yìn ni ó mú wa tẹ̀síwájú. A sì ń kí yín pé a kú oṣù tuntun. Oṣù yóò sàn wá sówó, yóò sàn wá sọ́mọ, yóò sàn wá sí àìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀. A dúpẹ́ lẹ́ẹ̀kan sí i. Orúkọ tèmi ni Juliet Fọláṣadé láti ìpínlẹ̀ Èkó. Yíyọ owó ìrànwọ́ epo tí ìjọba yọ kò sinmi sí ọkàn àwọn ènìyàn. Lẹ́yìn ọdún mẹ́ta tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti dé orí àlééfà, bí ààrẹ ṣe ń sọ wípé ìgbésẹ̀ yìí gba orílẹ̀-èdè là kúrò nínú gbèsè. Bẹ́ẹ̀ ni Àtíkù Abubakar, ìyẹn igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí, àti àwọn ẹgbẹ́ tí ó ń jà fún ẹ̀tọ́ ará ìlú tí wọ́n pè ní Civil Society Organization kò gba ọ̀rọ̀ náà rárá nítorí ebi àti ìyàn tó ń jà. Nígbà tí ààrẹ Bọ́lá Ahmed sọ̀rọ̀ lórí report card ìjọba rẹ̀ fún àwọn gómìnà ní ilé-iṣẹ́ ààrẹ ní Àbújá, ó tẹnumọ́ pé ìpinnu òun kò rọrùn ṣùgbọ́n kò sọ́nà mìíràn mọ́. Ààrẹ ní tẹ́lẹ̀ ó fẹ́rẹ̀ tó ìdajì nínú ọgọ́rùn-ún owó tí orílẹ̀-èdè yìí ń rí tó ń lọ sí owó ìrànwọ́ epo àti sísan gbèsè. Bí òun kò bá mú owó ìrànwọ́ epo kúrò, orílẹ̀-èdè yìí ìbá ti fọ́, tí kò sì ní rí owó láti kọ́ ilé ìwòsàn àti ṣíṣe ojú pópó náà. Nítorí láti ìgbà tí wọ́n ti yọ owó ìrànwọ́ epo, owó tó ń wọlé sí àpò àwọn gómìnà láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ ti pọ̀ gidi sí i. Àwọn ìpínlẹ̀ tí ń rí owó san fún àwọn òṣìṣẹ́ wọn lóṣooṣù àti láti ṣe iṣẹ́ ìdàgbàsókè ní ìpínlẹ̀ wọn láì lọ yá owó níbi kankan. Ìjọba ní owó tí àwọn jẹgúdújẹrá ti kó jẹ tẹ́lẹ̀ ni àwọn wá ń lò báyìí fún ṣíṣe àtúnṣe ojú pópónà, àtúnṣe ilé ìwòsàn àti owó ìrànlọ́wọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ láti kàwé. Àtíkù Abubakar àti àwọn ẹgbẹ́ tó ń jà fún ẹ̀tọ́ aráàlú kò gbà fún ìjọba rárá. Wọ́n sọ wípé ọ̀nà tí ìjọba gbé ìgbésẹ̀ epo yìí ti le jù, ó sì mú kí ìyàn àti ebi máa pa àwọn mẹ̀kúnnù. Àtíkù sọ wípé ìjọba ń tan ará ìlú jẹ nítorí wọ́n sì ń san owó ìrànwọ́ epo ní abẹ́lẹ̀ láti má jẹ́ kí owó epo ròkè sí i. Ó ní nítorí èyí, ìjọba kò sọ òtítọ́ pípé lórí àtúnṣe tí wọ́n ṣe. Wọ́n sọ wípé ìjọba ń yọ owó epo sílẹ̀ láì tú àwọn ilé-iṣẹ́ ìfọpo wá ṣe. Bẹ́ẹ̀ ni wọn kò pèsè ọkọ̀ èrò tàbí bọ́ọ̀sì tí yóò dín ìyà kù fún àwọn ará ìlú. Èyí ló fà á tí owó oúnjẹ àti owó ọkọ̀ fi gbówó lórí débi pé mẹ̀kúnnù kò rí owó láti ṣe nǹkan kan mọ́. Wọ́n ní ìjọba sì ń yá owó púpọ̀ lọ́wọ́ àwọn orílẹ̀-èdè òkèèrè, èyí sì ń ba ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí jẹ́. Wọ́n tún sọ wípé owó rọ̀bọ̀tọ̀ tí ìjọba àpapọ̀ pín fún àwọn ìpínlẹ̀ kò sọ̀kalẹ̀ sí àpò mẹ̀kúnnù rárá. Ọ̀rọ̀ yìí wá dàbí ẹni wípé ìjọba àti aráàlú ń sọ nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀. Ìjọba ń sọ wípé ó gba ọrọ̀ ajé sílẹ̀ nípa yíyọ owó ìrànwọ́ epo kí orílẹ̀-èdè má bàa fọ́. Ṣùgbọ́n Àtíkù Abubakar àti àwọn ẹgbẹ́ tí ó ń jà fún ẹ̀tọ́ ará ìlú àti aráàlú ń sọ fún ìjọba wípé kí wọ́n dákẹ́ ariwo wípé gbogbo ẹ̀ á dára, pé kí wọ́n ṣe ohun tí ó yẹ. Wọ́n ní kí ìjọba tètè ṣe nǹkan sí i ní kíákíá láti rí wípé ẹ̀dínwó dé bá ohun gbogbo ní orílẹ̀-èdè yìí kí ebi má bàa pa gbogbo ènìyàn tán sí wọn lọ́wọ́, kí wọ́n tètè gbé ìgbésẹ̀ tí ó lọ́rìn kí gbogbo nǹkan lè rọlẹ̀ fún mẹ̀kúnnù àti fún gbogbo olùgbé orílẹ̀-èdè yìí. Ẹ jẹ́ kí a mọ èròǹgbà yín nínú abala àríwísí. Ẹ fẹ́ràn ìròyìn, ẹ pín, ẹ sì máa tẹ̀lé ìkànnì Jígí Alára. Ṣùgbọ́n ẹ má gbàgbé láti tẹ aago ìrántí kó lè máa rán yín létí nígbàkúgbà tí ìròyìn bá wọlé. Ẹ ṣé púpọ̀ fún ìfẹ́ tí ẹ ní sí wa. A kú oṣù tuntun. Juliet Fọláṣadé láti ìpínlẹ̀ Èkó fún ìkànnì Jígí Alára. Ó ń gún mọ́ gbogbo wa, ó ń gún mọ́ wa.
ìkànnì Jígí Aláràkẹrìnlélógún, bàbá gbogbo.